Káàbọ̀ sí ìkànnì ti Díngí Oòduà TV lórí ètò àrọ́bá ìtàn ilẹ̀ Yorùbá. Kí ló ń ta tún fẹ́ gbéyẹ̀wò lónìí o? Àtàtà ọmọ Yorùbá Odùduwà ilẹ̀ nípa fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ipa wo ni wọ́n kó fún ilẹ̀ Odùduwà? Kí ni iṣẹ́ rẹ, kí ni ìṣe rẹ pẹ̀lú ilẹ̀ Oòduà? Lónìí ohun tẹ́ ẹ fẹ́ wò yìí, ìkan náà àwọn àtàtà ọmọ Oòduà ni. Àwíṣẹ Sunday Agbájé Dágilégbò Ṣóògùn orúkọ tèmi ń jẹ́. Àwíṣẹ Tàgérè yìí Kàkànfò pèrèpèrè ọmọ olójìdó ọ̀gangan ọmọ Odùduwà. Ẹja farabalẹ̀ ká jókòó ká gbádùn ètò tòní dáadáa tó pé kí ni àtàtà ọmọ Odùduwà yìí náà sọ̀rọ̀ lórí ẹnìkan pàtàkì nílẹ̀ Yorùbá ní ìlú kan ní ilẹ̀ Yorùbá ni. Odùduwà a ní àṣà a ní ìṣe a sì lo tó pé ó tọ́ tó yẹ tí a fi ń gbọ́ ti àwọn èèyàn wa. Ẹja farabalẹ̀ o bí ojú bá farabalẹ̀ àárẹ̀ mú mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀kú ìkànnì. Yorùbá wípé ọmọ tí yóò jẹ́ àṣàmú láti kékeré yóò ti ṣẹ̀nu ṣàmúṣàmú. Ìgbàgbọ́ sì fi hàn pé kékeré ni ẹ̀dá ti ń yan ohun tí yóò ṣe. Kékeré ni ẹ̀dá ti ń júwe ara rẹ̀ ohun tí yóò jẹ́ ní ọjọ́ iwájú. Ọ̀rọ̀ yìí ló dífá fún ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n bí sí ìdílé olóyè Ẹ̀dẹ̀mọ̀ nílùú Àkúrẹ́. Olóyè Fáyẹ̀hùn Àlùkò ní bàbá tí ó bí ọmọkùnrin ló ṣe okùnfà ọmọ aftíànsọ tí a gbọ́pọ̀ ní Àfọlábí wá sí ilé ayé. Arábìnrin Felicia Fáyẹ̀hùn ní ọlọ́kọ̀ tí ó wá sí ilé ayé. Wọ́n ní ìyá ní wúrà bàbá ní díngí kí Ọlọ́run kó fọ̀run kẹ́ àwọn ìyá àti bàbá yìí. Àfọlábí jẹ́ ọmọ ilé oyè Ẹ̀dẹ̀mọ̀ tí kò ní àbùlà rárá. Ọmọ tí wọ́n bí nínú ọgbà tí ò ṣùṣìyọ ni Àfọlábí ń ṣe. Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. David Primary School ní Òkè Ìjẹ̀bú ni Àfọlábí ti lọ sí ilé ìwé. Ó lọ sí ilé ìwé girama tí ó ń jẹ́ Òyèmẹkùn Grammar School. Lẹ́yìn yìí ni ó fòfẹ̀ láti lọ kàwé ní ilé ìwé gíga yunifásitì ní òkè òkun. Orúkọ tèmi ni olóyè gíga Achief Fọlábí Fáyẹ̀hùn Fágbèmídé Ẹ̀dẹ̀mọ̀ Àkúrẹ́ tilé tó kó. Ẹ jẹ́ kí a mọ̀ tó ń jẹ́ Àfọlábí. Àfọlábí gangan àbí Àfọlábí gangan ní agboolé tẹ̀wá yìí ní bí 60 ọdún ó lé díẹ̀ sẹ́yìn. Orúkọ bàbá mi ni Ẹ̀dẹ̀mọ̀ Ọ̀jẹ́ta, wọ́n ń porúkọ ẹ̀ ní Fáyẹ̀hùn Àlùkò Fágbèmídé. Orúkọ ìyá mi ni Felicia Fájọkẹ́ Fágbèmídé. Ǹjẹ́ Àfọlábí lọ sí ilé ìwé rárá? Àfọlábí lọ ilé ìwé o bàbá. Mo bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. David's Primary School ní Òkè Ìjẹ̀bú l'Ákúrẹ́ ń bí báyìí. Lẹ́yìn ìgbà tí mo ṣe tán ní St. David's Primary School mo lọ sí Òyèmẹkùn Grammar School. Lẹ́yìn ìgbà yẹn ni mo lọ sí ìlú òyìnbó London ni mo ti kàwé. Mo lọ sí BBC University tó wà ní North London. Lẹ́yìn tí Àfọlábí kàwé nílùú Èkó ó ló pé ẹdẹ ipò oyè kí iṣẹ́ tí ẹ̀yìn bá lè fi ṣe. Gẹ́gẹ́ bí ẹ ṣe bèrè lẹ́ẹ̀kan, ìgbà tí mo lọ sí yunifásitì iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ nǹkan tá à ń ṣe ìmọ̀ ní under broadcasting
mo ṣe television production and cinematography so mo wá jẹ́ ìkan nínú àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé tẹlifíṣàn ìpínlẹ̀ Oǹdó nígbà tó ń ṣẹ̀dá sílẹ̀ ní ayé OSTV káàkiri jọ bẹ̀rẹ̀ ní Òkè Ẹ̀dá nílùú Àkúrẹ́ nígbà. ìyẹn tó bá ń sọ nísìnyí ká gbà pé ìkan náà àwọn ọ̀gá àgbà nílé iṣẹ́ tẹlifíṣàn máa ń bá sọ̀rọ̀. bí ẹ̀yin lè fúnra yín ṣe mọ̀ torí ẹ̀yin náà máa wá sí iléeṣẹ́ wa nígbà yẹn. ẹ ṣe bàbá lákòókò tí àṣọyẹ kápọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àkókò tí pé ẹ wà nídìí iṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí afẹ̀rọ̀yàwòrán nílé iṣẹ́ tẹlifíṣàn àti àkókò ẹ jẹ́ ká ṣe àfiwé bó ló ṣe lójú yín. ó pọ̀ gidigidi lẹ́yìn ìgbà tí mo ti ṣiṣẹ́ nílé iṣẹ́ tẹlifíṣàn mo lò bí ọdún 9 mo tún wá sọ pé mo fẹ́ fi kún ìmọ̀ mi mo wá tún wá lọ sí ìlú ìjàpé London ní England ní ọkọ̀ ti ṣe tán ìgbà tí mo wá kúrò níbẹ̀ mo tún wá lọ sí Amẹ́ríkà. Àfọlábí ni wọ́n bí sí ilé ayé yìí ní nǹkan bíi 60 ọdún ó lé díẹ̀. lẹ́yìn tí Àfọlábí ti ka ìwé ní yunifásitì ní orílẹ̀-èdè ìlú èbó lọ́hùn-ún ó wá padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣiṣẹ́. iṣẹ́ yìí tí ọkàn rẹ̀ yàn láàyò ní iṣẹ́ onímọ̀ ẹ̀rọ afẹ̀rọ̀yàwòrán tí a mọ̀ sí cameraman àti adarí ètò director of program. Àfọlábí ọmọ bàbá Fáyẹ̀hùn wípé nígbà tí òun wà ní kékeré ní àdúgbò ilé bàbá òun yìí ní ìjọmúsí ọba ńlá bí àwọn ọmọ iléèwé girama bíi Aquinas, St. Louis, Oyèmẹkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n bá ń bọ̀ ní ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi èyí tí wọ́n ń bọ̀ ní ilé ìjọsìn St. David tí wọ́n fẹ́ wá sí àgbékà St. David fún ìjọsìn lọ́jọ́ ìsinmi gẹ́gẹ́ bí àṣemọ̀ nígbà náà lọ́hùn pápá àwọn tí wọ́n ń gbé ní ilé ìwé wọ́n á múra gẹ́gẹ́ wọ́n á wọṣọ funfun nẹ́nẹ́nẹ́ gbogbo wọn á tò lọ́wọ̀ọ̀wọ́ àwọn ìyá àti bàbá àgbà tí ń bẹ ládùúgbò àtàwọn tó ń wò wọ́n ní bí wọ́n ṣe ń tòbọ̀ á máa gbàdúrà fún wọn pé ẹ ṣe àṣeyẹ o àṣeyẹ lálákàn ń ṣe pọ̀ ìkúnlẹ̀ àbíyamọ ò ní jẹ́ rí bànújẹ́ o ẹ mọ̀wé yín o ayé ò ní yín lórí ẹ̀mí ṣé wọn ní ohun tí ń wuni ní pọ̀ lọ́lá ẹni èyí ló dẹ́ra fún Àfọlábí tó fi jẹ́ pé ó ní bí wọ́n ṣe ń ṣe sáwọn ọmọ ìlú wò náà lórí pé ní dandan bóun bá fẹ́ kàwé o ilé ìwé tó pọ́n wọ́n pẹ̀lú àwọn tó ń tò lọ́wọ́ọ̀wọ́ gbogbo ìgbà lọ́jọ́ mẹ́jọ yìí lọ́jọ́ Sunday yìí gan lóhùn náà kò náà wà ó ní ilé ìwé bíi Oyèmẹkùn grammar school tàbí Aquinas ní ọjọ́ ojúlówó ilé ìwé okùn tí wọ́n mọ̀ nígbà náà lọ́hùn-ún ó ní èyí ló fi wò ó pé dandan òun ó mú kan nù iléèwé méjì ṣùgbọ́n nígbà tó lọ́n sì báwọn ṣe ó já mọ́ òun lọ́wọ́ pé òun mú kan nù iléèwé yìí gẹ́gẹ́ bí mo ṣe wí ṣáájú ó ní Àfọlábí kàwé tán ni ó bá yan iṣẹ́ onímọ̀ ẹ̀rọ afẹ̀rọ̀yàwòrán àti adarí ètò láàyò èyí léyìí ni ó dàbí pé ó ṣokùnfà tí Àfọlábí Fáyẹ̀hùn fi jẹ́ ọ̀kan pàtàkì lára òṣìṣẹ́ afẹ̀rọ̀yàwòrán tí ó bẹ̀rẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn ti ìjọba ìpínlẹ̀ Oǹdó èyí tí gómìnà alágbádá àkọ́kọ́ ní ìpínlẹ̀ Oǹdó dá sílẹ̀ èyí ni Olóyè Adékúnlé Àjàṣin. Àfọlábí jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó pé òṣìṣẹ́ ní iléeṣẹ́ yìí iléeṣẹ́ tẹlifíṣàn tí à ń sọ yìí ni wọ́n ń pè nígbà náà ní Ondo State Television Station ní ìgbà náà èyí tí ó ti padà di Ondo State Television Corporation OSRC-TV báyìí. Àfọlábí Fáyẹ̀hùn jẹ́ ọ̀kan pàtàkì ní ilé-iṣẹ́ náà lásìkò tí à ń sọ yìí eléyìí tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn rárá ní í ṣe nínú wọn ṣé ní ìdí ìfẹ̀rọ̀yàwòrán ní káwé ni tàbí kí a darí ètò lára àwọn iṣẹ́ tí pé Àfọlábí Fáyẹ̀hùn mẹ́nubà pé òun bá wọn ṣe ni ìkan tí ó làmìlaka nípa gbígbún ẹgbẹ́ òṣèré orí ìtàgé ẹlẹ́sìn kírísítẹ́nì àkọ́kọ́ tó mú wọn wo orí tẹlifíṣàn ìní amóhùnmáwòrán OSTV nígbà náà ẹgbẹ́ yìí ni wọ́n pè ní ẹgbẹ́ ìpìlẹ̀ ìlérè ti ilé ìjọsìn WOSEM èmi ilé ìjọsìn bàbá ọ̀bàdàn nílùú Àkúrẹ́ lára àwọn eré tó pé ó ṣe bẹ́ẹ̀ tó ló ń bá wọn ṣe
ṣẹ́nu rẹ̀ ní àrélù láti ọwọ́ olóyè Jimoh Aliu, igi obì láti ọwọ́ olóyè Wọlé Ògúndípẹ̀, jẹ̀lẹ́ńkẹ́ bàbá díyà, tíátà ewé èyí tí Jagilégbò ń ṣe nígbà náà lọ́hùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ní Amẹ́ríkà a tún ń kà kékeré sí ìwé wa. So ìgbà tí mo wá mo ti rò pé mo máa padà wá sí torí wọ́n fún mi pé kí n lọ kàwé sí nígbà tí mo kúrò níṣẹ́ ni èmi ti máa ń rò pé bóyá màá padà wá sí ibi iṣẹ́ mi pọ̀ tó dàbí pé ọ̀làjú túbọ̀ wá dé sí mo wá rí i pé kò sí ìran tó dàbẹ̀ ni pé kí ènìyàn tó wà láyé ara ẹ̀ ìdí nìyẹn tí mo fi decide pé màá dá wà gẹ́gẹ́ bí aládàáni nígbà tó lọ́wọ́ lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣòwò díẹ̀ tó mi ò wá padà sí ibi iṣẹ́ náà bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kò sí nǹkan tó ń ṣe ní ìdí ẹ̀ tí ò yẹ wa yékéyéké àdúgbò ọgbọ́n. tó bàbá wa gẹ́gẹ́ bí ìbéèrè tàbí ìwé mo pè é láyé ìgbà tí ẹ̀ṣẹ̀ lè ṣe tẹlifíṣàn yìí ǹjẹ́ ó tẹ̀ ní ẹwà kan tó yàtọ̀ ńgbà náà sí àsìkò àbí ti àsìkò ológun ti ìgbà náà torí láyé ìgbà náà náà pé láyé ìgbà tẹ̀ ń sọ yìí mo máa sí ìgbà tá à ń pè ní tẹlifíṣàn ẹlẹ́gbẹ̀ẹ́ ògèrè tá à ń pè ní plasma kankan yìí tá à ń pè olójú dúdú nìkan la nígbà náà. kò sí ti ẹlẹ́gbẹ̀ẹ́ ògiri nígbà náà bọ̀ tí oníkọ́lọ̀ ó wà ṣùgbọ́n kò wọ́pọ̀. Mo rántí pé nígbà tó bá pọ̀ jù ní àjọ kúrò ní Òkè Ẹ̀dà lọ sí Oríta Ọ̀bẹ̀lẹ̀ yẹn àmọ̀gbà tó ń bẹ̀rẹ̀ foundation Oríta Ọ̀bẹ̀lẹ̀ yẹn mo dẹ̀ rò wípé nígbà yẹn gbogbo àwọn previews gbogbo tó wà ní control wa èmi gẹ́gẹ́ bí àwọn program directors tí mo máa ń direct programs mo ní adarí ètò mo ní àǹfààní àti jòkó ní ìdí ẹ̀rọ tí mo lọ mọ gbogbo bó ṣe ń lọ níbẹ̀ nígbà yẹn àti gbogbo àwa tàjọ wà ń bẹ̀ nígbà yẹn akéré gan-an níye lọ́jọ́ orí gbogbo àni àfi gbogbo ara ṣiṣẹ́ tó dẹ̀ yẹ pé àwọn wọn rí gbà mìíràn tó yẹ pé àjókòó sí Oríta Ọ̀bẹ̀lẹ̀ yẹn àgbogbo ọmọ kékeré tó wá àṣẹ kàwé tán ni àásùn bẹ́ẹ̀ àá máa ṣe rìkọ́dì overnight 13 episodes kò kéré ń já tó oríṣiríṣi àwọn eléré ló dẹ̀ máa ń wá ọ̀pọ̀ àwọn oríṣiríṣi eléré ṣá wọ́n máa ń wá all over Nàìjíríà tá a máa rìkọ́dì Oríta Ọ̀bẹ̀lẹ̀ nígbà. lákòókò tẹ́ ń sọ yìí ní iléeṣẹ́ tẹlifíṣàn tí ẹ̀ sọ yìí mo mọ̀ pé ẹ ṣì mọ lára àwọn ojúgbà yìí tẹ̀lé dárúkọ bíi méjì mẹ́ta bá dárúkọ bíi méjì mẹ́ta wọn. lóò èmi pẹ̀lú létà Abbas Akínwándé la ṣe audition fún wọn tí Akérèlé Alhaji ní Oríta ní Òkè Ẹ̀dà lára wa nígbà yẹn ni Akínwálé Akínyànmí Tòkunbọ̀ Jẹ́gẹ́dẹ́ Akínwálé Akínyànmí àtèmi ọjọ́ kan ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀rẹ̀ iṣẹ́ Dámilọ́lá Akínwálé wà ń bẹ̀ Túndé Adédayọ̀ wà ń bẹ̀ Lékan Láríwájú pẹ̀lú ọkọ̀ àwọn ọ̀gá wa ń gbà yẹn àwọn Sọjí Alákùrẹ́ àwọn Jíṣà Akínwélé àwọn Jayé Kúyẹ̀ àwọn Mr. Àgbéyọ pọ̀pọ̀ lórí oríṣiríṣi rẹ̀. kí ni ohun tẹ́ pẹ́ bàtẹ́ lọ́ka kí ló tẹ́ rò kan tẹ́ fi wọ́n pé iṣẹ́ afẹ̀rọ̀yàwòrán àti adarí ètò lẹ lóhùn láti fi nílé ìwé. ṣé mọ̀ pé ní àsìkò tiwa kò sí course tó ń pè ní counseling kò sí course tó ń pè ní counseling màá fún yín ní example bí nǹkan tó wù mí gan kó tó yẹ kí n lọ sí secondary school ni pé ládùúgbò wa bíi láyé òkùnkùn ní Sunday kò ń ṣe every Sunday o gbogbo wa à á bọ́ síta ní ojú títì nígbà tá a bá ti rí àwọn ọmọ òye mẹ́kùn tó ń lọ sí church àtàwọn ọmọ fìwà ṣayé tó ń lọ sí church tí àwọn ìyá àgbàlagbà bọ́ síta tó máa gbàdúrà fún wọn nǹkan tó yẹ kí n lọ sí secondary school tó wù mí gbà yẹn nìyẹn pé èmi náà fẹ́ máa rìn lọ sí church kó máa gbàdúrà fún mi sórí èyí bọ́ ìgbà tí wọ́n tàṣírí àpòrámì ní ìṣòrí pé journalism gangan ni mo wish láti ṣe ìgbà tí mo dẹ̀ dé ìlú òyìnbó tí mo tún wá rí pé new area ní nǹkan like television production and cinematography kò tí ì wọ́pọ̀ rárá ní Nàìjíríà ní 1977 78 79 wọ̀nyẹn so mo dẹ̀ rí pé area téèyàn lè exploit ni tí ò tí ì jẹ́ gbogbo nǹkan téèyàn ń ṣe nǹkan tó fà ní nígbà yẹn. wọ́n ló pé mo kó. Yorùbá wípé ìrírí ló ń jẹ́ àgbà ìmọ̀. Olóyè Afọlábí Fáyẹ̀hùn kò
kò ṣe aláìsọ bí ó ṣe rí àsìkò ìgbà ọ̀dọ́ rẹ̀ tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba iléeṣẹ́ OSTV sí àsìkò yìí. Àfọlábí ní ìgbà náà mọ̀ ti yàtọ̀ sí àsìkò yìí. Ó ní nígbà náà lọ́hùn ìbẹ̀rù wà lẹ́nu iṣẹ́ ìjọba. Ó tẹ̀ sọ kínní kan tó pọ́n máa ń sọ ní déédéé agogo 3 àbọ̀ pé ǹjẹ́ o ti parí iṣẹ́ òní, iṣẹ́ ní parí, ọjọ́ òní bùṣe. Ǹjẹ́ wàá bi ọ̀rọ̀ rẹ̀ léèrè wò, ǹjẹ́ iṣẹ́ rẹ̀ ò ní kún ojú òṣùwọ̀n? Tàbí èròǹgbà ọkàn ní pé a kì í ṣiṣẹ́ ọba aláàgùn. Fọlọ́run ṣẹ̀rí ọ̀rọ̀ rẹ̀. Ó ní ilé ló jẹ́ àkọmọ̀nà tó máa ń gbélé ọkàn gbogbo pé ṣe iṣẹ́ òun ò ní kún ojú òṣùwọ̀n. Òun sì ń fi Ọlọ́run ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ̀ tó pé ó wá bí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fò ní ọjọ́ ìní. Àfọlábí ní tí ẹ̀ ń bá tẹra mọ́ iṣẹ́ tó ń ṣe ní gbogbo ìgbà, ó ní bó bá dá ẹtí ẹtì sílẹ̀ náà bí ó ṣe máa tẹra mọ́ ni. Ó tó pé àwọn fi gbogbo aṣiṣẹ́ ní iléeṣẹ́ OSTV ńgbà náà lọ́hùn bí wọ́n ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ ọ̀dọ́. Ó ní àkàìmọye ìgbà ni àwọn yóò sùn sí iléeṣẹ́ tẹlifíṣàn mọ́jú táwọn yóò máa ṣiṣẹ́ tí wọn ó sì máa dùn. Ó wá dá ọkọ lára àwọn ọ̀gá àti àwọn tó jẹ́ bíi sàbáwò rẹ̀ díẹ̀. Lára wọn ni ọ̀gbẹ́ni Akínyànmí, olóyè tí ó ti di olóògbé báyìí, Jíṣẹ́ Akínrelé, olóògbé Abbas Akínwándé, Dámilọ́lá Akínwálé. Lára àwọn tó pè ní ọ̀gáǹgbà náà ni Jíṣẹ́ Akínrelé rẹ̀, Sọjí Alákùrọ̀, ọ̀gbẹ́ni Àgbéyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó jẹ́ bíi sàwáwò fún Àfọlábí fàyè ńgbà náà ni bí olóògbé Abbas Akínwándé, Dámilọ́lá Akínwálé, Tolúlọpẹ́ Adédayọ̀, Àkànúríjàjò Ògùn, Ọlálékan Ọlárewájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí Àfọlábí ọmọ bàbá fàyè ṣe di bẹ́ẹ̀ tó pọ̀ tó ipasẹ̀ òyì jẹ, èyí ni ó yẹ Ẹdẹmọ. Oníkàyéfì ńlá ló jẹ́. wọ́n ló pé mo kúrò ní ti iṣẹ́ tí ó pé ẹ ṣe ó pé Ọlọ́run fi kún un yín. Ǹjẹ́ kí ni èròǹgbà yín fún iṣẹ́ tẹlifíṣàn rédíò fọjọ́ iwájú? Bóyá ẹni lọ́kàn pé bá lọ́jọ́ iwájú náà lè fẹ́ dá rédíò àti tẹlifíṣàn lẹ́wà bí nǹkan kan lórí àdìpọ̀ tí ń pọ̀ lásìkò tá a wà. Bí òrò rẹ̀ ìdí ni pé pẹ̀lú ipò tí mo wà báyìí, ó dàbẹ̀ ni pé bí ìlú ṣe máa ní lọ síwájú, tíṣẹ́ mi tí mò ń ṣe fún ara mi tá máa ní lọ síwájú láti lè tọ́ àwọn ọmọ mi àti àwọn ìyàwó mi ni mò ń tẹra mọ́ báyìí. Mo ń ṣe pé kí n ṣe lọ because already I'm a businessman. Mo wà ètò bí real estate àmúdẹ̀ní sawmill, so mo ní hòtẹ́ẹ̀lì tí ó jẹ́ kó parí. So mo rí pé tó bá yẹ pé ká jí ká ṣiṣẹ́ ká jẹun, Ọlọ́run ti ṣe àyẹ̀yẹ sílẹ̀. Mo lè rò pé pẹ̀lú nǹkan tí Ọlọ́run ṣe fún mi, mo ní ìtẹ́lọ́rùn. Gẹ́gẹ́ bí adarí ètò lákòókò tẹ sọ yìí, ǹjẹ́ àwọn ètò lẹ́yìn ìfẹ́ bóyá bẹ́ẹ̀ ṣe báyìí lẹ́yìn ṣe fún ayé àti tẹ̀ ń darí àti pé ẹni pé gba eré orí ìtàgé tẹlifíṣàn nǹkan bí ẹ̀rọ pẹ̀lú tẹ̀ ṣe rántí àpò ó ti pẹ́ òṣùpá tẹ̀ ṣe rántí bá eré báyìí ló dàbí ètò báyìí mò ń ṣe àbí nígbà báyìí. Most of the time nígbà tí wọ́n bá wá sí studio láti wá ka ìròyìn, àwọn la máa bẹ̀rẹ̀ ìtàn. Nígbà yẹn ní tíátà, wọ́n gan fúnra lára ẹ̀ ó jẹ́ ìkan nínú àwọn ọmọ tó ń wá sí tẹlifíṣàn wa gbà yẹn ní station wa, tó yẹ pé ìwọ náà ní tíátà àti àwọn ọ̀dọ́ tiẹ̀, àwọn Ògún nípẹ̀, Àrélù, àwọn Yánpọnyánrin, àwọn Ayọ̀rìndé, series oríṣiríṣi. Nígbà yẹn dẹ́ èmi gangan ni mo mú àwọn wọ́sẹ̀l ìpìlẹ̀ rere, èmi gangan ni mo mú wọn wá sí Oríta Ọ̀bẹ̀lẹ̀. Ìgbà tí mo kọ́ mú wọn wá, wọ́n ní wọ́n fẹ́ máa jírin rere ní orí tẹlifíṣàn, wọn kì í gba owó kankan lọ́wọ́ wa. Èmi ni mo mú wọn wá nígbà yẹn pẹ̀lú arákùnrin tí ò ga dúdú, mo ti àdán, mo ti gbàgbé lórí tẹ̀ báyìí. Èmi gangan ni mo mú wa. Báyìí pé wọ́n dẹ̀ rí nǹkan tí mò ń sọ ẹ̀, arẹ́rìn
ẹ̀kọ́ ìgbàgbé lákòókò tí a wá wà pé iléeṣẹ́ tẹlifíṣàn gbogbo ẹ̀ ó ti di ọlọ́lá dúdé tí wàá lọ rọ̀nà bí pápá fún àwọn tó pé ó ṣe iṣẹ́ yíwọ̀n yìí bóyá tó ń darí ètò àti àwọn tó ń fẹ̀rẹ̀ yàwòrán lórí tẹlifíṣàn tó ní gbogbo. ẹni pé kí ni ọ̀rọ̀ ìyànjú fún àwọn tó ń ṣe iṣẹ́ wọn tó máa ń kọ́ nípa. ṣé ẹ rí nígbà tá a wà ní tẹlifíṣàn tí aago mẹ́ta àbọ̀ bá ti fẹ́ lù ó ní àpèjúwe kan tí ìkan nínú àwọn ọ̀gá wa tó ń kà ní orí ètò ń gbà yẹn ṣé mọ̀ pé bí tẹlifíṣàn aládàáni ṣe wà báyìí bẹ́ẹ̀ ni ti ìjọba wà a sọ pé a ní iṣẹ́ rẹ ò ní iṣẹ́ ìní ó ti parí ọjọ́ ìní tó kù ṣe á lè jẹ́ kó o bí ara rẹ lérè o bóyá iṣẹ́ rẹ ló kíjú wà tán lè fi kẹ́ kúkú iṣẹ́ àbí èrò ọkàn rẹ ni wípé wọn kì í ṣe iṣẹ́ ọba aláàgùn á ní kó fi Ọlọ́run ṣe ẹ̀rí ọ̀rọ̀ rẹ ṣó ọ̀rọ̀ yìí ó ti ń jẹyọ ní ìgbésí ayé àwa abẹ́lé because nígbà tí àwa wà ní ilé iṣẹ́ tẹlifíṣàn gbogbo ara la fi ṣiṣẹ́ o wọ́n rí ọjọ́ méjì tó yẹ pé mi ò ní wálé tá a wà ní studio lẹ̀ tá a máa ṣiṣẹ́ ọ̀rọ̀ mi ti yé yín the same studio tá a ti ń record nígbà yẹn a ti ń transmit so ó lè jẹ́ pé èmi ni mo máa jẹ́ transmission director ní alẹ́ yìí wọ́n yẹ pé èmi ni mo tún máa bẹ̀rẹ̀ sí ní record gbogbo àwọn program tó bá fẹ́ ṣe ní studio lọ́jọ́ kejì so kò ní sí point akọ̀ take nap àtún continue láti máa ṣiṣẹ́ so tí èèyàn bá fi gbogbo ara ṣiṣẹ́ fún ìjọba ó di dandan pé tó bá jẹ́ pé iṣẹ́ aládàáni lò náà tún yàn láàyò á ṣiṣẹ́ fún ara ẹ̀ àmọ̀ràn mi bí ẹ ṣe sọ ni wípé màá rọ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ àdáni aládàáni àbí ìjọba wọn tẹpamọ́ṣẹ́ gbogbo nǹkan téèyàn bá ti ṣe láyè ló ní èrè. àwọn ajá wa sì bèèrè olóyèdè ó tó pé ẹdẹ ipò oyè yìí àbí gbogbo àwọn àpẹẹrẹ ṣe àtẹ̀lé láti ìlú ìmọ̀lẹ́kùn mọ́lẹ̀kọ́ wájú yìí àwọn kankan ni ó tó gan ẹ ṣe kan kò pé ó yá oyè kan yẹn wájú. inú oyè náà lóyún mi sí inú oyè ni wọ́n bí mi sí inú oyè ni mo dàgbà sí mo mọ oyè kí n tó jẹ oyè ṣe rí tí ẹnikẹ́ni bá sọ fún mi pé mo fẹ́ jẹ oyè màá ní kó má bà mí sọ ìdí ni pé nígbà tí ẹ̀dẹ̀mọ̀ ìjẹta tó jẹ́ bàbá tó bí mi lọ́mọ tó máa fi gbéṣẹ̀ Amẹ́ríkà ni mo wà ní 31st of December 1989 mo wá wálé gbogbo àwọn ọ̀dọ́ tó wà ní àárín ẹbí wọn wá bá mi pé kí n wá jẹ oyè mo wá rẹ̀ máa sọ pé kí n wá jẹ oyè pé mi ò kò sí nǹkan tí mo fẹ́ fòye ṣe pé ṣé bẹ́ẹ̀ báyìí pé jíǹsì ni mo ṣì wọ̀ káàkiri pé ṣé wá ẹ̀sìpẹ́ pé ṣe ni màá kó àkúnsọ́wọ́ tí màá sọ pé mo ń lọ sí Amẹ́ríkà pé ọ̀rọ̀ oyè ò tí ì jẹyọ báyìí wọ́n lè rọra fi mí sílẹ̀ tèmi a ṣe bó ṣe yẹ ká ṣe fún bàbá nípa ti ayẹyẹ kẹ́yìn a ṣe dáadáa nígbà tí mo sọ yìí Ṣẹ́gun Adéwálé ni mo gbé wá láti kó pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ mi l'Amẹ́ríkà ló bá mi wá sílé nígbà yìí tí wọ́n bá mi ṣe ọ̀pọ̀ bàbá mo lè padà mo lè kọ́ntínú láti máa tẹra mọ́ iṣẹ́ mi mo rò pé ẹni tó jẹ second born bàbá mi ẹni tó ń bí ṣe kejì ìgbàmọ̀ bàbá mi ó dàgbà gan àwọn ló jẹ oyè tẹ̀lé bàbá mi dàrẹ́ mi wọ́n dẹ̀ lo 24 years lórí àlefa so ní ọjọ́ tó ń gbèsè ni wọ́n tún padà wá bá mi àwọn ẹbí this time around pé ìwọ ló kàn ọ̀rọ̀ tí mo kọ́ sọ ó wá difficult fún mi láti sọ pé mi ò ṣe mo á ní màá fún ọ lésì mo á lọ sílé mo á sọ fún àwọn ìyàwó mi pé nǹkan báyìí ni wọ́n máa fi nílò mi wọ́n ní ṣe bí olè bàbá mi ni pé tó bá jẹ́ kò ní fa ìpalára pé kí n gbà á so inú mi dẹ̀ dùn pé kò sí ènìyàn kan àgbọ̀ ní ìdílé tó bá mi du oyè bàbá mi kò sí gbogbo wọn ló fọwọ́ sí pé kí lọ jẹ oyè bàbá wa and wọ́n fún mi lóyè funny enough nígbà tí wọ́n fún mi lóyè ní agboolé kò dẹ̀ ṣẹlẹ̀ rí ní ìtàn ìlú Àkúrẹ́ wọ́n fún mi lóyè ní agboolé kò ju bí oṣù mẹ́fà sí nígbà tí ọba tó wà lórí àlefa tó gbéṣẹ́
ọba wo ní Ìbàdàn. ọba Adébíyì Adéṣíà kò dẹ̀ ṣeé ṣe kó má sí Ẹ̀dẹ́mọ kó má sí ọba torí Ẹ̀dẹ́mọ gangan ló máa ń fọba jẹ nínú igbó Alákùrẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí Ẹ̀dẹ́mọ àti Alákùrẹ́ ni wọ́n jọ dá Àkúrẹ́ sílẹ̀ gbogbo àwọn tó dé Àkúrẹ́ ni wọ́n bá Ẹ̀dẹ́mọ pẹ̀lú Alákùrẹ́ láti orí ọba Aṣọdẹbóyèdé ibi ìgbà ló bá mi. So ìgbà tí Àkúrẹ́ wá dìsáàdì wípé wọ́n fẹ́ fi ọba wa tó wà lórí àlééfà yìí Apẹ́bẹ̀ bàbá dáadáa ni tí wọ́n sọ pé wọ́n fẹ́ fi ọba jẹ jẹ́ mọ̀ pé kò tí ì sí ẹni tó fi ọta oyè kàn mí lórí wọ́n wá sọ pé Àkúrẹ́ wá sẹ́ ènìyàn wá sínú ẹbí pé ẹni tí wọ́n bá ti fẹ́ kó wá ṣe ìbà kó wá láti Iléwò kó wá ṣèbà fún kábíyèsí tuntun tó fẹ́ jẹ o kí la fẹ́ ṣe wọ́n á sọ pé wọ́n ti fún mi lóyè kábíyèsí ò tí ì fọ́ta oyè kàn mí lórí kò tí ì lọ tí mo máa ṣe ju pé kí n lọ ṣèbà fún kábíyèsí so wọ́n wá ránṣẹ́ wá pé màá wá lọ ṣèbúra tí olóyè tó bá ti jẹ́ máa ń ṣe fọ́ba nígbà tó bá ti dọ̀la tí mo máa lọ sígbó Alákùrẹ́ láti lọ fi ọba jẹ so mo bẹ̀ wá sílé mo gbàdúrà ṣé mo pé nígbà yẹn mi ò lè fàkún sọ́wọ́ mi ò lè fi sọ́rùn but wọ́n ti fún mi lóyè wọ́n ti fún mi lóyè yẹn mo ti joyè nílé nìyẹn àṣẹ ti gùn mo wá kó àkún bàbá mi sínú àpò mi lọ sí igbó Alákùrẹ́ láti lọ fi ọba jẹ so ìrìn àjò yẹn mo ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti fi ọba jẹ tán ó wá pé oṣù mẹ́fà gérégé tí kábíyèsí dé ààfin lèmi gangan ṣe wá yọ jẹ oyè ní ààfin tí wọ́n ṣe wá fi àpò sí mi lẹ́sẹ̀ tí wọ́n ṣe wá fi sí mi ní ọrùn tí wọ́n ṣe wá fi sí mi lọ́wọ́. ọdún wo gangan di. ní ọjọ́ gangan tó pé 26 years tí bàbá mi kú ọjọ́ gangan àtòṣù bàbá mi kú ní 31st of December 1989 mo joyè ní 31st of December 2015 ọjọ́ tó pé 26 years tí bàbá mi kú the same day the same month ni mo joyè. yẹ́n mi ò pé bàbá gan òfin ilẹ̀ ló. mi ò fẹ́ sọ síta wọ́n ní ní eré èdè wọn gbé igi ẹ̀ lé mi lọ́wọ́ direct. ẹ wá jẹ́ ká wá sí Ẹ̀dẹ́mọ má bínú Ẹ̀dẹ́mọ kí ni túmọ̀ oyè Ẹ̀dẹ́mọ. Ẹ̀dẹ́mọ ti wà tipẹ́tipẹ́tipẹ́ láti gbà tí Àkúrẹ́ ti wà ní ayé àtijọ́ oyè Ẹ̀dẹ́mọ oyè ńlá ni títí dé àsìkò tí Àràkálẹ̀ tó jọba Ẹ̀dẹ́mọ ló máa ń jẹ́ igbákejì níbi but with time nígbà tí traditional politics tó wọ̀ ó ní igi ṣe iṣu ṣe bú ẹ ṣe bẹ́ tí mi ò lè máa sọ lórí ṣe àtúnṣe sí ètò so ní kò sí olóyè mìíràn l'Ákúrẹ́ tẹ́lẹ̀ yàtọ̀ sí olóyè Ọ̀wọ́sẹ́ so nígbà tí ó dàbẹ̀ ni pé ìjà ìyédè ìṣẹ̀lẹ̀ láàrin wọn ni àwọn group àwọn dàbí ọ̀gá sí wa báyìí àwọn ọ̀gá wa báyìí àwọn ló dàbí ní Àkúrẹ́ tradition group yẹn dàbí senate group tí ààrẹ tí Lisa wà ó dàbí senate wọ́n lọ tí Ọ̀wọ́sẹ́ group tí Ẹ̀dẹ́mọ náà jẹ́ olórí fún bí house of rep táwa náà dá dúró bí wọ́n ṣe ní pèpè mẹ́rin lọ́dọ̀ wọn wọ́n ṣe ní Ìyàrẹ̀ tó ní Ìkòmọ̀ tá à ń pè ní Ìròmẹ́rin tó ní Ẹ̀jọ̀á tó ní Ògbè bẹ́ẹ̀ náà làwa náà ní kọ̀mpútì ẹ̀ lọ́dọ̀ wa kò sí ẹnuwẹ̀ tí a bá dé l'Ákúrẹ́ rí olóyè Ọ̀wọ́sẹ́ márùn-ún mẹ́fà méjì lẹ̀ gbogbo as of the last count gbogbo àwọn tó jẹ́ olóyè Ọ̀wọ́sẹ́ wọ́n lé ní mẹ́ta ní àádọ́rin. $73 ní àwọn chiefs tó wà nínú mo jẹ́ olórí fún. ó dà jẹ́ kí a mọ
ipa tí Ẹdẹ máa ń kó ní ìlú Àkúrẹ́. Okay, for example ṣé mo bí mo ti kọ́ ṣàlàyé lẹ́ẹ̀kan wípé Ẹdẹmọ kò ń ṣe Ẹdẹmọ nìkan ló ń ṣe ìbà fún kábíyèsí tó bá fẹ́ jọba o gbọ́ Ẹdẹmọ gangan ló máa mú kábíyèsí wọnú gbọ́ Àkúrẹ́ tó ń jẹ ọba. Ìlú Àkúrẹ́ ni ibi tí wọ́n ti ń jọba. Ẹnikẹ́ni tó bá ti bí nílé Ẹdẹmọ tó bá ti jẹ́ pé ọmọ ọkùnrin ni ló lè wọnú gbọ́ Alákúrẹ́, ọmọ obìnrin ò lè wọ̀, ẹlòmíì ò lè wọ̀, àbẹ̀yìn tó bá jẹ́ pé ó fẹ́ lọ fún ilé ẹ̀kọ́ ìjọba yìí nìkan. So ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọmọ Ẹdẹmọ tó lè jẹ́ ọkùnrin kò ń ṣe ọmọ obìnrin o, ọmọbìnrin bí Ẹdẹmọ bí mo ṣe wà báyìí kí n bí ọmọ obìnrin ọmọ ẹ̀ ò lè jẹ́ Ẹdẹmọ. A dẹ̀ ní ìmọ̀lẹ̀ kan gbígbà tí wọ́n pè ní Ẹ̀dà Olúdìlúà rẹ́píkà ọba nìkan ni obìnrin ò kì í lọ síbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó sọ wípé lásìkò tí bàbá tí ó bí òun èyí ni olóyè Fáyẹ̀hùn Àlùkò sáà yìí ni pé tí ó papòdà òun wà ní òkè òkun nílẹ̀ Amẹ́ríkà lásìkò tí bàbá yìí kú ní ìgbà náà lọ́hùn-ún ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1989 òun kó àwọn ojúgbọ̀n láti òkè òkun wá sílé láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá tó bí òun lọ́mọ. Ó wí pé lẹ́yìn ìgbà tó ń ṣe ayẹyẹ tán kódà onígbàjúmọ̀ òṣèré ìgbà náà Ṣẹ́gun Adéwálé ni òun pè tó wá ṣeré fún òun nígbà náà lọ́hùn láti fi ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá òun. Onígbà tó ń ṣe tán tóun fẹ́ máa lọ àwọn ọ̀dọ́ ni wọ́n pé bíríkótó pé ó yá o kóun wá jẹ oyè bàbá tó bí lọ ẹni Ẹdẹmọ. Ó ní ohun tó ń kọ́ fi dáhùn lónìí pé ǹjẹ́ ó ṣeé ṣe kóun wá máa di pé òun máa wọ ilẹ̀ kékeré olóòtú ẹ̀kọ́ ń bí òun èyí ló yẹ kó fi sọ pé ńgbà náà lọ́hùn òun kórìíra tó bá ti ń kó ìlẹ̀kẹ̀ tàbí kó sọ́wọ́ kó sọ́rùn. Ó ní òun sọ mọ́ pé òun ò ṣetán láti jẹ oyè kóyè o. Ó ní bóun ṣe fi wọ́n lẹ̀ tóun bá òkè òkun tóun lọ rèé. Ṣùgbọ́n ṣé wọ́n ní orí la fi ń dádé owó, ẹni ẹ̀dá bá ti yàn kò ṣeé yọ kúrò, orí la fi ń jọba, ẹni ẹ̀dá bá ti yàn kò ṣeé mú kó béèrè bí àwàdà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún Àfọlábí ọmọ Fáyẹ̀hùn padà di olóyè Ẹdẹmọ ti ìlú Àkúrẹ́. Ẹdẹmọ Àkúrẹ́ ni wọ́n sọ pé ó ju ọba ìlú bòmíì lọ tó pàtàkì oyè ní oyè Ẹdẹmọ nílùú Àkúrẹ́. Oyè pàtàkì tó ní ipa pàtàkì tí ó ń kó nínú ìṣẹ̀ṣe fífi ọba jẹ ní ìlú Àkúrẹ́ ní oyè Ẹdẹmọ jẹ́ nílùú Àkúrẹ́. Oyè Ẹdẹmọ kò gbúdọ̀ dalẹ̀ ọba Adéjì tìlú Àkúrẹ́. Bákan náà ni ọba Adéjì Àkúrẹ́ náà kò gbúdọ̀ fi oyè Ẹdẹmọ ṣeré. Ọ̀tún wẹ òsì, òsì wẹ ọ̀tún, ìnáwó fi mọ́ méjì ní awo wọn yí ara wọn. Ṣé Yorùbá wí báyìí pé èèwọ̀ bòmíì, èèwọ̀ ẹbí, èèwọ̀ bòmíì ni báyìí là ń ṣe níbí, èèwọ̀ bòmíì ni. Ẹ wo agboolé Ẹdẹmọ wọ́n mà ní èèwọ̀ tiwọn o gẹ́gẹ́ bí olóyè Ẹdẹmọ ṣe wí fún wa. Bákan náà ló sọ pé àwọn tó ti jẹ oyè Ẹdẹmọ wọ́n ti pọ̀ lọ tó pélé tóun ò lè sọ tán ṣùgbọ́n wọ́n fẹnubà díẹ̀ láàrẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ Ẹdẹmọ ni wọ́n ti jẹ tó sì ti lọ. Bákan náà ó ní oyè Ẹdẹmọ jẹ́ oyè pé Ọlọ́run fún wọn ní agbára pé kí wọ́n lè ní ìyàwó tó pọ̀. Láti sọ pé bá a bá fi àkùkọ ṣe àdúrà bẹ́ẹ̀ ọmọ obìnrin ò lè jẹ́ tó bá dẹ̀ jẹ́ kó fẹ́ dìjà tó sọ pé òun fẹ́ jẹ́ ẹ̀já bẹ̀rẹ̀ sí ní jáde lójú ara ẹ̀. Kó o pé èèwọ̀ ni èèwọ̀ tí Ẹdẹmọ. Tó síbẹ̀ o ní ọdọọdún ṣé ẹ mọ̀ wípé nígbà tí Àkúrẹ́ máa fi bẹ̀rẹ̀ aṣọdẹ̀pọ̀ ìlú bá Alákúrẹ́ níbí pẹ̀lú Ẹdẹmọ ìgbà tí ó rí bó ṣe rí tí ipò yí padà tí Alákúrẹ́ ti jẹ after aṣọdẹ̀pọ̀ ìlú Alákúrẹ́ jẹ after Alákúrẹ́ Ògbólú jẹ after Ògbólú Ọ̀dọ́rọ̀ yẹn ọmọ Alákúrẹ́ ni Ọ̀tẹ̀móyè gbogbo wọn bẹ́ẹ̀ mọ́lúmọ́dẹ̀ wọ́n wá ń jẹ tẹ̀léra wọn lọ tó lẹ́yìn ìgbà tí
ọba ń gbé wọn àtẹ́dá ọkọ̀ yẹn. bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tí díẹ̀ kábíyèsí ó wá máa ń ṣe àdúrà lẹ́yìn ìgbà tó bá ti ṣe ògùn obìnrin tán lọ́dọọdún fún replacing Alákùrẹ́ displacing Alákùrẹ́ ó máa ń ṣe àdúrà lọ́dọọdún láti appease gods Àkúrẹ́ so nítorí díẹ̀ wọ́n máa ń fi nígbà tó bá ti parí ògùn obìnrin yẹn ògùn mẹ́ta ló wà Ògún Ìjẹ̀ṣà Ògún ilé tí aṣọ àwọn máa ń ṣe Ògún Ọ̀bẹ̀lẹ̀ Ògún Ìjẹ̀ṣà pẹ̀lú Ògún Àkúrẹ́ Ògún obìnrin tí lọ́jọ́ tí àwọn obìnrin máa ń kan láti máa bú ọkùnrin so ní àsìkò tí wọ́n bá lọ́jọ́ gangan tí àwọn obìnrin láti kọrin ẹ̀tàn kábíyèsí á mú àgbọn àfihànṣẹ́ sí Ẹ̀dẹ̀mọ láti lọ fi gbàdúrà níbi tí ìgbọ̀n wà lókè nígbà yìí níbi tá a ti máa ṣe lọ́dọọdún so oṣù tá a wà yìí ló máa wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù ní ètò máa wáyé ní oṣù July. Gẹ́gẹ́ bí ipò yín ní ìlú Àkúrẹ́ oyè láti ẹ̀jẹ̀ ibo ní ẹ̀ka oyè dé bóyá àdúgbò bóyá ẹ̀pẹ́ bóyá nǹkan tó mú nìkan gbogbo ìbúlò lẹ̀ka ẹ̀ wà ló dé dúró ní tẹ̀lé pé ìdúkẹ́bẹ̀ ẹ̀ fún àwọn tẹ̀lé ilé. ṣé ẹ mọ̀ pé mo ní kọ́tà Ẹ̀dẹ̀mọ kọ́tà sí wà ń bẹ̀ o mi ò fẹ́ pa ìtàn lórí àwọn olóyè ìjọba Ẹ̀dẹ̀mọ Àkúrẹ́ ni ìṣẹ̀dẹ̀mọ ìjọba Ẹ̀dẹ̀mọ Àkúrẹ́ bákọ̀ ṣe examples kan àbí méjì for example bí mo ṣe jẹ́ high chief ládùúgbò yìí ni Ọ̀jọ̀gbọ́n jẹ́ high chief ó ní mo ṣe jẹ́ tẹ́ bá lọ sí Europe bí Sàó ṣe jẹ́ high chief ńbẹ̀ ní Odò jẹ́ high chief ní Ọ̀jọ̀gbọ́n jẹ́ high chief ládùúgbò kan so ṣé ẹ mọ̀ pé ènìyàn kan náà la máa fi olórí fún ọ̀pọ̀ oníkálukú ló ní functions tiẹ̀ so Ẹ̀dẹ̀mọ Àkúrẹ́ tó wà ní Ìjọ̀mọ lóní Àbá Ọ̀jọ̀mọ ó wà ní Ààrẹ èmi wà lọ́wọ́sẹ̀ so mo ní àwọn olóyè tèmi lábẹ́. nípa àpẹẹrẹ tí àwọn olóyè ẹjọ́ máa ń ṣèpàdé pọ̀. bẹ́ẹ̀ ni ní Àkúrẹ́ ọjọ́ mẹ́sàn-án ní àjọ so tí bí àwọn Ààrẹ group wọ́n ṣe ń ṣe àjọ tiwọn làwa náà ń ṣe àjọ tiwa àwọn another group tó wà lẹ́yìn wa tó dàbí bí House of Assembly òjòyè group wọ́n ń pè àwọn wọ̀nyẹn ṣé ọ̀rọ̀ mi ẹ̀ ń bá ọ̀rọ̀ mi lọ so ní ọjọ́ mẹ́sàn-án yẹn tá a máa mú àjọ yẹn àwa la kọ́ máa ń ṣàjọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwa náà máa ń pè ní olóògbé táàpùrẹ́ máa ń kì ní àgbààgbà olókùn lọ́sẹ̀ ayédọ́rin nǹkan tó ń pè lókùn lẹ́sẹ̀ òǹdè lè tẹ́ rí lẹ́sẹ̀ mi àkún wọ́n pè ní olókùn lẹ́sẹ̀ so táàpùrẹ́ máa sọ pé àgbààgbà olókùn lọ́sẹ̀ ayédọ́rin kò ń ṣokùn gangan ṣokùn trọ́yìn. ẹ ṣe gbogbo olóyè máa ń ní ilé rẹ. ó ti o ṣe rí ẹ jẹ́ kí n ṣàlàyé àárín ẹ̀ fún kò ń ṣe gbogbo lóyè ló máa ní àkúrẹ́sẹ̀ rẹ̀ tẹ́ bá wo àwọn kúkú lóyè àwọn Ààrẹ pẹ̀lú ẹjọ́á ló máa ń lo ìrùkẹ̀rẹ̀ àtàkùn àwọn ìkòmọ̀ ìdání tiwọn àti àwọn ògbè. símbọ̀ tí ní ká gbọ́ tọ̀. pèpè bíṣùkù pèpè mẹ́rin ni Ààrẹ ìkòmọ̀ ẹjọ́á ògbè. nínú ìgbàdàn afẹ́sẹ̀ pàdé ẹbí náà ti máa ń ṣe ìpàdé. ó ti o a nílé ibi tá a ti ń ṣe ìpàdé ní Ìdí Àgbá ilé Ẹ̀dẹ̀mọ lélẹ̀ kò ń ṣe ilé Ọ̀wọ̀sẹ̀ ní ibi tí
ilé ìpàdé wà oyè. gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé gẹ́gẹ́ bí ẹ pé láìsí ẹ̀dẹ̀mà ó ṣeé ṣe kí ọba gan kó má gorí ìtẹ́ mọ̀ pé àyàdúrà ti pé kí àwọn ọba kó pẹ́ lórí àlefa. kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kán mẹ́gbọ́n ẹ̀gbọ́n kan wá gbé. jẹ́ lè bá a sọ díẹ̀ lára wa ẹ̀dẹ̀mọ tó ti jẹ bóyá ẹ̀ mọ díẹ̀ bíi méjì mẹ́ta lára wa. mo mọ mi ò mọ mo gbọ́ ẹ̀dẹ̀mọ ajé okùn ṣe rí ẹ̀dẹ̀mọ ajé okùn yẹn òun ló mú ìrù okùn lọ sí ààfin Déjì orúkọ ẹ̀ náà ti yọ ìrù okùn torí wípé ó fi ran àwọn ọmọdé ọwá tó wà ní ààfin lọ́wọ́ láyé òkùnkùn kán lè máa fi prósìtì ẹ̀ máa jẹun so ìrù wọn ṣe sí wọ́n wá fi pè ní ìrù okùn ìrù ajé okùn ló ń jẹ́ bẹ́ẹ̀ so tí anywhere tí wọ́n bá ti rán wọn lọ sí wọ́n á mú ìrù yẹn àṣeyẹ ẹ̀ wọ́n á fi lérí ìkan kíkan tó bá ti bá ń bẹ̀ tó bá ti fi lé bẹ́ẹ̀ yẹn kábíyèsí wá ẹ o ó ní pọ́ṣọ̀n nǹkan tó ń fi lé yẹn tó máa dá padà fún ọ láti wá bọ̀ báyìí owó ni wọ́n á san fún láti yí so ẹ̀dẹ̀mọ ajé òkun wà. tí ò ní ẹ̀dẹ̀mọ àkọ́kọ́ rẹ̀. yóò lè mú iye ìyá nípa ẹ̀dẹ̀mọ ẹ̀dẹ̀mọ ajé òkun ẹ̀dẹ̀mọ tí mo mọ̀ nìyẹn tí mo gbọ́ ló mú rùkú ló mú ká dé ìrọ̀kùn wá. látìgbà tí Àkúrẹ́ ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé àlejò ni many people lọ́dọ̀ wa ní onímùrù òkun yẹn wá. ẹ̀dẹ̀mọ ajé òkun ló mú òkun wá ẹ̀dẹ̀mọ Fágbémigun wà ẹ̀dẹ̀mọ Fáládé wà ẹ̀dẹ̀ Fáyọ̀ Àlùkò Fágbémigun wà ẹ̀dẹ̀mọ Adélùsì wà ẹ̀dẹ̀mọ náà kan lélẹ̀ ọmọ wọn tó tún jòkó níwájú ilé. ẹ ṣe bàbá àrùpẹ́ àmàrí bá ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tọ́ gẹ́gẹ́ bí pàtó pé mo nínú àṣà ló mọ̀ pé ipò oyè yín kì í ṣe ipò tí alákọ̀wé ipò àṣà ni ní ìgbà kan rí nílùú Àkúrẹ́ bí bóò ni Àkúrẹ́ ṣe sí àsìkò tá a wà. ó ti yàtọ̀ ìyàtọ̀ ti dé ojoojúmọ́ ní ìlọsíwájú ló bá ìlú Àkúrẹ́ nítorí ìdí èyí náà a máa rọ àwọn ènìyàn wa wípé wọ́n má jẹ́ ká gbàgbé àṣà wa tẹ́ bá rí mi tí mo bá ń ṣọdún mọ̀lẹ́mí bíbá yìí ẹ̀rí rò pé bá mo lọ church mo lè máa lọ church o but mi ò fi ṣeré rárá màá fi ìrùkẹ̀rẹ̀ mi dání tí màá jó sí ìlú ìbílẹ̀ gidi ni o tínú mi á máa dùn àwọn ìyàwó mi lẹ̀ ti mọ̀ pé wọ́n gbọ́dọ̀ máa bá mi ṣe for example báyìí bí iṣu titun ṣe jáde mi ò lè jẹ́ṣu ó di ìparí oṣù tó ń bọ̀ and èmi jẹ́ àmọ́ pé mi ni mo joyè bọ̀ torí tèmi gan àwọn gan tiẹ̀ ní fọwọ́ kàn tí gbogbo alájọ ń wọṣu o àbọ̀rọ̀ mi ò yẹ yíbà gbogbo alájọ ń wọ iṣu kò sí pé àbálẹ̀ ìjòyè àbálẹ̀ ọṣù rọ o àtàbá àtàyàbá kéjẹ alájọ o ẹ̀ sọ nípa yóò gbé nǹkan tí wọ́n bá fi ṣe gan wọn ò lè fi ṣe oúnjẹ fún mi ọ̀rọ̀ bí yẹn dẹ́ ìmọ̀lẹ̀ wa ó tún ní àwọn nǹkan tí mi ò lè jẹ bí ebòlò báyìí ẹ̀fọ́ ebòlò mò ń jẹ́ tẹ́lẹ̀ kí n tó jẹ òyìn ní mọ́mẹ́ǹtì tí mo ti joyè tí mo bá jẹ́ gbogbo ara lábẹ̀rẹ̀ sí nínú mi. yìí ni ẹ̀fọ́ tó ń pè lẹ́fọ́ ẹ̀bìrẹ́. èèwọ̀ mi ní báyìí torí nǹkan tí mò ń gbọ́. olóyè Fọlábí Fáyẹ̀hùn náà fi ìwà yìí jọ ti àwọn baba ńlá rẹ̀ olórí pọ̀ ní Àkòdì Àfọlábí Fáyẹ̀hùn tó jẹ́ ẹ̀dẹ̀mọ ti àsìkò yìí Ọlọ́run fi ògo ọmọ lọ́kùnrin àti obìnrin olóore jíǹkì olóyè Àfọlábí Fáyẹ̀hùn ẹ̀dẹ̀mọ ìlú Àkúrẹ́ bí ọba àbòmí. lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ kábánikọ́lé rẹpẹtẹ kábánilálẹ̀ rẹpẹtẹ kákọ̀tán ká tó bá ní ṣe ìjápẹ́ ní àwọn bíi estate value àbí táwọn tó bá ń talé pẹ̀lú iṣẹ́ lagilagi iléeṣẹ́ lagilagi sawmill ni olóyè Àfọlábí dá sílẹ̀ sí ìlú Àkúrẹ́. bí Àfọlábí Fáyẹ̀hùn ṣe kọ́lé sí ìlú Àkúrẹ́ ni ó tún ní ilé rẹpẹtẹ sí òkè òkun o. olóyè Àfọlábí ọmọ Fáyẹ̀hùn ni ó jẹ́ aláfẹ́ èèyàn onífàájì ni onímọ́tótó ni ẹni tó pọ̀ ṣe bẹ́ẹ̀ tó máa ń ṣẹ̀ṣọ́ ara ń gbogbo ni aláwà ẹ̀dá sì ni pẹ̀lú kì í fi bẹ́ẹ̀ bínú púpọ̀ ó nífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ kì í fi wọ́n ṣeré ó kóni mọ́ra ẹni tí ó ní tó sì bò fún ni ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa pè ní bùjẹ̀bùdànù wọ́n ní kò sóhun tó wà lọ́wọ́ olóyè Àfọlábí Fáyẹ̀hùn
tí ò lè fún yàn. Wọ́n ní gbogbo ìgbà ló sì máa ń gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn, kódà wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ti pàṣẹ rẹ̀ ṣe oríire. níbi tẹ́ wà yìí wọn kì í súfèé ń bí. níbi tá a wà yìí. ẹnu wọn ò lè fi àpáàdì fọnà láti ilé kan sí ilé kejì. àpáàdì tán fi. èèwọ̀ ni. èèwọ̀ ni. iṣu tuntun gan wọn ò lè gbé kọjá ń bí. ọ̀ǹtì tí ẹ̀dẹ̀mọ́ bá jẹ́ṣu ọ̀rọ̀ ti yé yín náà. bàbá ẹ ti sọ nípa bí ìlú Àkúrẹ́ sí àsìkò ti ṣe rí ẹ tó wà lọ́rọ̀ yanjú yìí fún àwọn ọmọ pápá wa ọmọ Yorùbá torí yẹ̀dà pé àṣà ti ń parun. Kí ni lórí ètò tẹ́tẹ́ ilé ètò tẹ́gbọ́ wọn la pè ní àròbá ìtàn ilẹ̀ Yorùbá? Kí ni ọ̀rọ̀ yanjú fún àwọn ọ̀dọ́ ọlọ́pọ́n tí ń gbàgbé àṣà Yorùbá? ó tó di pé mo tiẹ̀ máa gba àwọn ọ̀dọ́ ìlú mìíràn ní àmọ̀ràn ẹ jẹ́ kí kó gba àwọn ọmọ tiwa l'Ákúrẹ́ ní àmọ̀ràn. ṣé wo rí kí mo yẹ ṣe yà ẹ́ mọ́ tí ń rin o kí mo yẹ ṣe jòkó síwájú rẹ̀ mo lúlé sí lóyìnbó o èdè ibà mi jẹ́ gidi o èsì bí màá ti dé Àkúrẹ́ mi ní mẹ́fọ́ ọ̀nìkan bá ti mọ̀ gbà á létí mu á bínú sàgbọ́ ara rẹ̀ lúlé mi báyìí mo rí pé bọ̀ ìyẹn ọmọ mi kété wẹ́rẹ́ kì mọ́ ṣẹ̀ṣẹ̀ bí torí ẹ̀dẹ́mọ́ máa ń dẹ ọmọ ni. Mo dẹ ọmọ túmọ̀ oyè. mo sì láwọn ọmọ kéékèèké lé bó ṣe wá rí yẹn ọmọ tí èmi fúnra mi tí mò ń sanwó skul ẹ̀ kìbẹ́ sọ oṣù kúrú rẹ̀ lójoojúmọ́ màá délé òyìnbó láàfà sí mi kùlà bọ́ọ̀lù fọ̀ mẹ́gbọ́ inú rí bí mi níjọ́ kan mo bá kéṣìkété yìí ràn ọmọ fọ̀ yín gbọ́ o mẹ́fẹ́ gbọ́ òyìnbó èdè òyìnbó ló lè mọ́ kọ́ bá ti dé ṣùkúrú rẹ̀ hàn ká fọ́ bọ̀kọ́ bá ti lúlé mi o mẹ́fẹ́ kọ́ nìkan kan kí n sọ èdè òyìnbó o ní ọmọ wọn rẹ̀ ti sẹ́mi ń jẹ báyìí àbára báwo ni inú mi dẹ̀ ń dùn ìdí rẹ̀ ní pé bọ̀ ẹ yẹ ká fine àkọ́kọ́ òṣòro kà ní l'Ákúrẹ́ ò lè o ìyẹn àlejò ti pọ̀ láàrin rẹ̀ kọ́ bá dé ilé mi gangan kọ́ tí ka Àkúrẹ́ méjì nínú kọ́pàǹdì mi báyìí wà tí ra àlejò mẹ́jọ ṣùgbọ́n gbèrò fọ orí Oǹdó lẹ́wọ̀ ẹ̀gí lágọ́ mo rí ìkálẹ̀ ọmọ yèmí kó rí Ọ̀wọ̀ ẹ̀kẹ́ ìtìrí kò rí ṣé kí èdè òrìrà tí a lójú láti sọ ètì mi lójú ní tèmi o mo kò fẹ́ rọ kété ọmọ rẹ pátápátá níbikíbi kan bá tẹ̀ yà èdè yìí ẹ̀ gbọ́dọ̀ parun ayọ̀ gbẹ̀kàrà lérí kan ya yan ajẹ lórí ra ká mú rí bínú tì sí kọ́ bá yà bá ṣé èmi kó dé ọ́fíìsì olómìnira ìgbà ọmọ Àkúrẹ́ kọjọ́ ọ̀gá lẹ́bẹ̀ kó sọ Kúrẹ́sì àbí Yorùbá dá lóhùn àbí kí mú òyìnbó dá lóhùn wọ́n ní gan kọ́ ya bọ̀bá àwọn èyí bọ̀bá yẹn gbòyìnbó tí ẹni bákan náà kátà gbé èdè lórí alárugẹ ni wẹ́rẹ́ àsìkò báyìí wọ̀ ṣe ló débẹ̀ kò rí ìyàn ọmọ Òwò kò rí ìyàn ọmọ Àkókó kò rí ìyàn ọmọ Oǹdó kò rí Ìkálẹ̀ àti ìyàn rá orí omi ọ̀rẹ́ èdè olórí ẹ̀ náà sọ so ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ èèyàn ọmọ ra kan ká gbé èdè tẹ́ra náà ká gbé lárugẹ. Bàbá wẹ́ pé ẹ fi èdè ìlú yín sílẹ̀ tí mo fẹ́ kẹ́tù bàbá ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé àwọn ọmọ Àkúrẹ́ pé wọn kì í fọwọ́sowọ́pọ̀ máa pọ̀ wọn kì í fẹ́ràn bóòlù ẹ̀ ṣe rí sí bàbá. Láìpẹ́ a ní àpéjọpọ̀ pẹ̀lú àwọn ọmọ Àkúrẹ́ tó ń ṣiṣẹ́ ní gbogbo local government ní Ondo State wọ́n ti dé òkè lẹ́nu iṣẹ́ báwọn sọ̀rọ̀ àwọn fún àwọn ọmọ olókùn wa torí ìyà tó ń jẹ àwọn ọmọ wa ní system yẹn kàn jẹ́ kí a ní ìsowọ́pọ̀ tí a lè fi ran àwọn ọmọ wa lọ́wọ́ náà táwọn náà lè máa dé òkè níbikíbi tó bá ti wà ìfẹ́ràn ara ẹni òun ló ṣe pàtàkì jù mo rẹ̀ sọ mo sọ bẹ̀ lọ́jọ́ òun wípé ọmọ Oǹdó wọn ò ní láti mọlé bàbá ẹ̀ wọn ò ní láti mọ ìyá ẹ̀ tó bá ṣáà ti mọ̀ pé fọ́ọ̀mù yìí ò tọ́mọ Oǹdó ni o wọ́n á gbà ẹ̀ síṣẹ́ ṣé ẹ mọ̀ pé ẹni tí ò mọ̀yàn rí téèyàn gbà síṣẹ́ ṣó lè gbàgbé ẹni òun náà á máa ro bó ṣe rí iṣẹ́ yẹn gbà ìyẹn náà á tún fún ní ìwúrí láti lè sọ pé èmi náà yẹ kí n tún gba ọmọ Àkúrẹ́ sí bíbá tó bàbá lè máa ṣe bẹ́ẹ̀ ká fẹ́ràn ara wọn yẹn mo gbé ìyẹn gan ló ṣe pàtàkì jù ká nífẹ̀ẹ́. níwọ̀n ìgbà tí pàpọ̀ ti ń tẹ̀síwájú tẹ̀lé jẹ́ kan náà àwọn olóyè Àkúrẹ́ pé jẹ́ kan náà àwọn
ẹnu tó yẹ pé ó ń sọ̀rọ̀ fún Àkúrẹ́ àwọn ọmọ Àkúrẹ́ gbogbo ǹjẹ́ wọ́n fẹ́ béèrè ẹ má bínú ìjọ yẹ kí olóyè ó yan ẹgbẹ́ òṣèlú kan láàyò. Excuse me. Ní tèmi kò yẹ, ṣùgbọ́n yíyẹ níbẹ̀ ni pé kò sí ènìyàn tí ò mọ bí tí inú ẹ̀ wà o. Bẹ́ẹ̀ni bó rojú mi ò rínú mi. Bó rojú mi ò rínú mi bó ṣe yẹ kó rí nìyẹn. But ṣe mọ̀ pé tó bá wá yá náà body language lóyìnbó láì tẹ́ ẹ̀ sọ̀rọ̀ àwọn á ti mọ ibi tí pendulum yẹn tó tilt. Ìyẹn pé bàbá ló yẹ kí olóyè jẹ́ fún gbogbo àwọn. Bàbá náà ni wá sí wọn wọ́n wá bíbá yìí àdúrà la máa gbà fún wọn wọ́n máa wá àdé àdúrà fún wọn pé Ọlọ́run Elédùmarè nǹkan tó dáadáa tó fọkàn ara ẹ̀ dání ọ̀ kọ́lọ́run ṣe fún ẹ o ẹlòmíì ò ní débi ẹ̀ ká sọ pé máa lọ mi ò fẹ́ rí ẹ no a ò lè ṣe ẹ. Àwájẹ́ká láàrin òṣèlú náà ṣe wà nínú ìjọba olóṣèlú alágbádá àti ìjọba ológun gẹ́gẹ́ bí olóyè ìwọlẹ̀ nífẹ̀ẹ́ sí jù. Ṣe mọ̀ pé ọ̀rọ̀ ìjọba ológun aberration ni kò yẹn ò sí ní is no more in vogue kò sí ní nǹkan tí èèyàn ṣe mọ́ ní àgbáyé ó kò jẹ́ wípé iṣẹ́ rí ìjọba tiwantiwa ẹ̀ òun ló dára jù tó bá jẹ́ pé à ń ṣe bó ṣe yẹ ká ṣe nígbà tó bá sọ pé ok o fẹ́ gba fọ́ọ̀mù báyìí o fẹ́ ṣe gọ́fìnà kò sí bó ṣe lè lọ́pọlọ tó pé o fẹ́ tùlù ṣe wọ́n ní kó lọ bí 25 million wá ibo ló ti fẹ́ rí ṣe ti rí pé kò lè work bó ṣe 100 people ni wọ́n sọ pé kó wá contest kó má dẹ̀ sí owó àwọn olórí wa wọ́n mọ nǹkan tó tọ́ wọn kàn kì í ṣe ni kí ni ìdí ni wípé tí wọ́n bá ti lè ṣe tójú wa là wọn ò lè rúùlù wa mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn so àwọn tó bá ti lówó yẹn àwọn la máa pín owó ok now wọ́n á ní olóṣèlú lélẹ̀ o iṣẹ́ wà o wọ́n á gbé fún olóṣèlú olóṣèlú á tún máa ta iṣẹ́ fún ọmọ tálíkà ó lè sọ pé kó lọ mú 1.5 million wá tó bá gba 1.5 million á tún sọ pé ọmọ tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o pé òun á gbowó ẹ̀ fún oṣù mẹ́fà tí politics bá ti dé á tún wá mú 5,000 fún ìyá ọmọ yẹn ṣé ẹ mọ̀ pé ìyá ọmọ yẹn ṣe ló struggle kó tó di pé ó tọ́ ọmọ yẹn jáde ní yunifásitì o kò wá kì í ṣe gbogbo àwọn ọmọ téèyàn tó jáde náà ló lóore ọ̀fẹ́ àti ríṣẹ́ yẹn rà àbí àti ríṣẹ́ lọ́fẹ̀ẹ́ lófò so bí wọ́n ṣe máa lo àwọn ìyá tó ń tẹ̀lé wọn ẹni ẹ o pé kó máa dìbò fún wọn kí wọ́n máa kígbe orúkọ pátì káàkiri àdé ẹ̀rọ èdè tó bá ti wá dàgbà tára ò gbé mọ́ olóṣèlú tí ò bá ti rí nìyàn kò lè wáyàn lọ o àfàwọn delegate ló lè wá. kò lè wáyàn so ibi tó bá ti lo ìyáde ló máa dùn bẹ́ẹ̀. ó ti fi ṣe òṣèlú pátì. ọmọ ìyá lára máa rọ ṣé bí ọmọ tó bá ríṣẹ́ ló lè tọ́jú ìyá ni bọ́ tó bá jẹ́ pé system wa pé system tó dáa ni kò sí ènìyàn tí ò ní ọ̀nà àtijẹ àti mu system gan á kẹ́tà fún àwọn arúgbó wa á kẹ́tà fún àwọn ọmọ tí ò tí ì níṣẹ́ tó gbogbo oríṣiríṣi nǹkan tá à ń rí wọ́n ní ọwọ́ tó bá ti dilẹ̀ lèṣù máa ń wáṣẹ́ fún olófà tí gbogbo àwọn ọmọ ọ̀dọ́ wa tó ń fi ń lọ tó ń sọ pé wọ́n ṣe yahoo wọ́n ṣe gbá wọ́n ṣàwòrán tó ṣẹlẹ̀ nìyẹn. Kí ni àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀mọ̀ fún àwọn ọ̀dọ́ ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí fún àwọn ọ̀dọ́ yín ó jẹ́ inú ọ̀dọ́ yín bí gangan. Lóòrèkóòrè mo máa bá wọn sọ̀rọ̀ pé ká ṣá máa forí tì ká sì tún ní tẹ́ lọ́rùn gbogbo ẹ̀rọ bóyá àwòrán rè jẹ́ ká máa forí tì náà ọ̀la dáa. Olórin wo lẹ nífẹ̀ẹ́ sí jù? Old school ni mí bí mo ṣe ń gbọ́ àwọn bàbá òde sọ̀nà mo tún gbọ́ hip hop náà gbogbo ẹ̀ ni o. gbogbo ìwòlẹ̀ ẹni aláyọ̀ ní fẹ́ pẹ́ nífẹ̀ẹ́ sí jù gan-an. gbogbo ẹ̀ mood mi ló máa ń determine kind of music tí mo máa gbọ́.
nígbà oúnjẹ gẹ́gẹ́ ọmọ Yorùbá oúnjẹ olè nífẹ̀ẹ́ sí. ṣùgbọ́n máa kúrẹ́ ni ẹ̀yán ni ẹ̀yán ẹni. ẹ̀jẹ̀ ká wá sọ́dọ̀ ti ọba wa gẹ́gẹ́ bí ipò yín pẹ̀lú àwọn olóyè yòókù ní ìlú Àkúrẹ́ kí ni ìbáṣepọ̀ yín? mo fẹ́ràn kábíyèsí gidigidi ó pọ̀ jù òun náà lè fẹ́ràn kò sí olóyè tí èmi pẹ̀lú ẹ̀ ní àwọ̀ tí kábíyèsí ni mo sọ yìí bẹ́ẹ̀ náà ni mo fẹ́ràn gbogbo olóyè tí olóyè ni wá ìbúra dẹ̀ ni wá so tẹ́ bá ti jẹ́ ìbúra láàrin kan ó ti dandan pé tí ẹnìbọ̀dì bá ṣẹ̀ wá pé wàá sọ fún adẹ̀tàn síbẹ̀ bí mo ṣe fẹ́ràn àwọn náà fẹ́ràn. ǹjẹ́ ó ní ìgbà kan tó pé ẹ̀kan rò pé lórí tí mo fi jẹ oyè tó gbogbo ẹ̀ náà tó lè máa lọ ní gbàgbà láìsí pé bóyá ọtí nígbà tó máa ní dúdú díẹ̀ nù. dúdú bíi ti pé. tó bóyá nígbà tó kàn rò pé bàmà kí n mọ̀ jẹ oyè tó lójú. mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run o mo kì í ṣe kí n tó wá sọ tuntun fún ẹ ṣé mo pè mí kì í gbé Nàìjíríà tẹ́lẹ̀ láti ìgbà tí mo ti jẹ oyè mi ò lè travel but kò sí gbogbo nǹkan tí mò ń jẹ́wọ́lé tí ò ṣeé ṣe lọ ni tó mi ò rí ọjọ́ kan tí mo ẹ̀gbà kábàámọ̀ wípé kí ló dé tí mo fi jẹ oyè ìdùnnú mi láti wà lórí àpèrè bàbá mi níbí. There are a lot of challenges, no doubt. Pé wàhálà àbòlé àdúrà Ọlọ́run dẹ̀ jẹ́ kí gbogbo ìṣẹ̀ṣẹ̀. ìdúró nígbà tó pé ẹ̀dójúkọ bóyá àwọn ọmọ ọ̀dọ́ àbí àwọn èèyàn ń jà lórí bóyá nǹkan kan ilẹ̀ bóyá báwọn dá sí àbí nǹkan lórí. Ó pọ̀ gidigidi. Irú yẹn lè ṣaláì máa ṣẹlẹ̀ níbi tí ẹ̀ bá gbogbo sí. Kò ṣe ẹnìkan àti tọkọ àti ìyàwó ẹni òsùnmọ́ ìyàwó ẹ̀ gan-an dáadáa tó ìyàwó àwọn àdúgbò ọ̀tún. àwọn afẹjọ́ sùn lórúkẹ ọmọ pé ẹ̀yin ni bàbá tó ní ilé ọmọ pẹ̀lú àdúgbò mi tẹ wà pẹ̀lú olóyè bíi méjì mẹ́ta lẹ́jọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ oṣù wà ń bẹ ọjọ́mú wà ń bẹ ládùúgbò kí ni ìbáṣepọ̀ ẹ̀yin olóyè wọn gbogbo ṣé kò tí kan lọ́wọ́. oṣù yẹn ọ̀dọ̀ mi ló wà ní Ọ̀wọ̀sẹ̀ Ọjọ́mú ó wà ní Ààrẹ Ọbalọ́jà ó wà ní Ààrẹ bàbá tó wà ní iwájú nígbà yìí ó wà lọ́dọ̀ mi ìmọ̀ tó fẹ́ fàyọ ni pé kò sí nǹkan kan tó lè fa aáwọ̀ ṣé kí n tó wá sọ tuntun fún yín ṣé tó wá rí bí bàbá Ọjọ́mú ṣe wà bẹ́ẹ̀ ọmọ Ọjọ́mú tún nìyá mi àtijọ́ máa ń ṣe mítì agboolé Ọjọ́mú bẹ̀rẹ̀ ni ṣé ẹ̀ pé bàbá ló jẹ́ sí mi bẹ́ẹ̀ so kò wá sí nǹkan kan tó lè díjà àbí aáwọ̀ sí àárín ìlú pẹ̀lú wọn ìyá tó tún bí ìyá ẹ̀ ọmọ Ẹ̀dẹ̀mọ náà tún ni ṣé ẹ ti gbogbo ṣe bẹ́ẹ̀ so kò sí bá a ṣe fẹ́ jà so ìkànnì wa oṣù ẹ̀ olóyè pẹpẹ kan. ẹ sọ kíní kan náà kan pé àwọn iléeṣẹ́ tẹ ní sí bíi pípẹ́ rẹ̀ ṣe sílẹ̀ ìbúrọ̀ ní bíi iléeṣẹ́ tẹ níwọ̀n bóò ni ó ṣe àgbà. èso bẹ̀ ní ṣiṣẹ́ ó dẹ̀ tí wàá dé ìkórìtà báyìí tó yẹ pé à ń kọ́lé à ń ra ilẹ̀ à ń ta ilẹ̀ à ń kọ́lé à ń túlé ṣe Ọlọ́run dẹ̀ ń pèsè. àwọn máa pẹ́ sí wa ń bẹ̀rẹ̀ pọ́n máa ń ṣe dáadáa. ṣe bàbá ní kò kárí ọ̀rọ̀ yìí nípa ti ìlú Àkúrẹ́ àti Déjì Àkúrẹ́ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ rẹ̀ jù. àdúrà mi ni wípé kábíyèsí apẹ́ láàfin ìrùkẹ̀rẹ̀ àdàbẹ̀rẹ̀ rí wípé látìgbà tí kábíyèsí wa ẹ̀ ti jẹ oyè oríṣiríṣi nǹkan mèremère ló ti dé sí ìlú Àkúrẹ́ ìdẹ̀mọ̀ ọdún márùn-ún lọ́sẹ̀ pé ó ìdẹ̀mọ̀ pé tó bá máa fi káyé pé ọdún mẹ́wàá ìyàtọ̀ á ti wà jù á ti wà gan-an ẹ rí pé láàrin àwọn pẹ̀lú olóyè kò sí áwọ̀ kò sí gbóhùn sí orí òtó àárín wa kú kò sí ìdàrúdàpọ̀ kan rárá. mo pe olóyè ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ kò ní olórí kan o olórí yá tó mélòó àti
pé mo pẹ́ fojú sí púpọ̀ sí o. Nǹkan tí mo kàn máa sọ fún mi pé ẹ ṣe mọ̀ pé nílé ẹ̀dẹ́mọ̀ wọn kì í ká iye ọmọ tẹ́ bá ti mọ ìyàwó mi ẹ máa fojú rò pé èèyàn kankan lè bíbí márùn bẹ́ẹ̀ ẹ fẹ́ mọ nǹkan tó wà nínú kókò yẹn ní ìṣẹ́ fún yóò wọ́n ń bọ̀ wọ́n wà lé. àwọn olórí wà lónìí. ṣe bí ẹ ṣáà rí pé méjì lẹ rí nígbà yìí ya. ọpẹ́ ọ̀rọ̀ lẹbi fún àwọn gbogbo èèyàn tó ń wo nípa fọ̀rọ̀ Yorùbá. mo ń gbàdúrà wípé ní agbára Ọlọ́run gbogbo àkáàkátà la máa dàgbà tá a máa dùgbò ogun coronavirus eléyìí tó wà ń gbòòrò yìí a ò ní mẹ́pin sí o bí ìjọba ṣe sọ pé ká máa ṣe ẹ jẹ́ ká try ká follow ìlànà ìjọba and ká dẹ̀ tẹ ká mọ́ṣẹ́ wa ojú wa ní dọ́là kan tó jẹ́ náírà kan ní Nàìjíríà nígbà tá a wà ní kàǹkà onílò òyìnbó ojú wa náà ní dọ́là kan tó ti jẹ́ 450 náírà báyìí àwa kan ní ojú wa ṣe rí gbogbo ẹ̀ káwa tún fún àdúrà wípé kí ìgbà rere kó tún yí padà lójú wa kó má jẹ́ pé wọ́n fi wá sọ̀rọ̀ máa ròyìn pé nǹkan ti yí padà o kí Ọlọ́run ilé ìgbìmọ̀ rẹ̀ kó gbàdúrà wa. ìṣòro àmà yìí lọ ẹlẹ́kẹsẹ̀ bá a sọ orúkọ rẹ. orúkọ tèmi ní àìṣe Fọlábí Fáyọ̀ Fágbémigun ẹ̀dẹ́mọ̀ Àkúrẹ́ tìlé tòkó. àmà yìí lọ ẹ pẹ̀lú yòó wá sí ìmọ̀lẹ́ pẹ̀lú. olóyè Àfọlábí Fáyọ̀ wípé òun kò tako òṣèlú ṣùgbọ́n ìwà àwọn olóṣèlú orílẹ̀-èdè wa ló dàpọ̀ kù díẹ̀ káàtó. ìdí àbájọ ni pé tara wọn nìkan ìyìn ni wọ́n mọ̀. ó tún wá sọ náà wípé kí ló ń fà á tó fi ń rí bí eléyìí òní bí olóṣèlú kan bá ti ná ọ̀pọ̀lọpọ̀ owó kọjá ààyè kò sí ìgbà tí ó fẹ́ rántí láti ṣe fún aráàlú. ó ní báwo la ṣe ń gbọ́ pé olóṣèlú fẹ́ ra ìwé lásán láti díje tí ó ná ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù. ó ní bò gan ni wàá ṣe rántí àti ṣe fún àwọn aráàlú. olóyè Àfọlábí ọmọ bàbá Fáyọ̀ wípé ìtẹpámọ́ṣẹ́ ká múra síṣẹ́ ni kí a má ṣe mọ̀lẹ́ ó ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́ ní ìlú Àkúrẹ́ àti ní gbogbo agbègbè pàápàá fún àwọn ọmọ ọ̀dọ́ wa ìwòde wòyí. olóyè Àfọlábí Fáyọ̀ wípé kí àwọn ọ̀dọ́ ìlú Àkúrẹ́ gbogbo kí wọ́n tẹpá mọ́ iṣẹ́ wọn kí wọ́n sì rí i pé wọ́n yan iṣẹ́ wọn ní kùnkùn tó dáa. ǹjẹ́ olóyè Àfọlábí ọmọ bàbá tí ń jẹ́ Fáyọ̀ ẹ̀dẹ́mọ̀ Àkúrẹ́ odù Ifá kan ló wí pé pé bó ló ṣe kì í ó kìbílẹ̀ fún Àfọlábí ọmọ bàbá Fáyọ̀ ó ní gbígbó ní orí ogbó ń gbọ́. kí ogbó Àfọlábí kí òótọ́ ọmọ bàbá Fáyọ̀ kí ó forí pawú gbẹrùgbẹrù kí ó fèrè kìjó bí àgbà. odù yìí náà ló tún wípé bèrèpé ni omi ọkọ̀ ń dànù. Àfọlábí ọmọ bàbá Fáyọ̀ àwọn tó bá ń ro ikú sí ọ tàbí wọ́n ro ikú sí ọmọ rẹ̀ tàbí wọ́n ro ikú sí aya rẹ̀ tàbí wọ́n ń pètè ẹ̀san àti ìbànújẹ́ fún ọ kí wọ́n dànù láìpẹ́ ọjọ́. àdàgbàdògbò àdògbò dàgbà kàngẹ́rẹ́ báyìí ni tiẹ̀ dán ní lédè. Àfọlábí ọmọ bàbá Fáyọ̀ wàá dàgbà wàá dògbò àṣẹ oyè apẹlẹnu ìlẹ̀kẹ̀ apẹ́ lọ́rùn okùn ẹsẹ̀ ò ní já wọn ò ní gbé ìlẹ̀kẹ̀ lọ sáàfin Déjì lójijì wọn ò ní tú ọ̀fọ̀ ìlẹ̀kẹ̀ rẹ ní rèwerèwe láì dàgbàdògbò. olóyè Àfọlábí ọmọ bàbá Fáyọ̀ kí o gbó kàngẹ́rẹ́ ẹ wà ní fi ìbànújẹ́ parí iṣẹ́ òwúrọ̀ ẹ wò ó Olúwa ló gbọ́n àwa ẹ̀dá àgọ́ púpọ̀ mo kì í ẹ kú ìkàlẹ̀. eégún ṣetán eégún padà sí ìgbàlẹ̀ náà ni o àti ẹ náà ti rí nǹkan àti parí ìtọ́pá àti fẹ́ ṣe fún ètò ní ìyókù tún kù sọ́wọ́ Ọlọ́run Elédùà lọ́pọ̀ ó dá wa wọ́n máa ń sọ gbàmù ní èmi àti ẹ̀yin a ò ní kú a ò ní rùn a jọ fa ẹ̀kú dẹ́gbẹ̀ra tó pé kí ni mo ti mọ̀ yín pé ẹ̀sìn báyìí lájọ máa gùn ṣàwó Olúwa ló gbọ́n àwa ẹ̀dá àgọ́ púpọ̀ àwíṣẹ́ Sunday Àgbájé Jàgélégbò ṣoògùn olóko tèmi jẹ́ àwíṣẹ́ Tàgé Kakanfò pèdèpèdè ní gbogbo ìgbà ẹ máa wo ìkànnì ti Díngí
Oòduà TV ní ìkànnì ìtàn àrọ́bá ilẹ̀ Yorùbá láàmú àwọn ọ̀fìn ọmọ Yorùbá ẹ ṣeun Oòduà gbé wa.